dákun tó bá wá rí iṣẹ́ tí mo ṣe fún àwọn Adeleke kò ní máa sọ báwọn bí wọ́n ti ṣe wà àwọn Ìrágbìjí ní àwọn tí wọ́n jẹ́ bàbá mi ìyá mi nítorí pé mo lẹ́ẹ̀dẹ̀ wọ́n rán mi lọ lẹ́sà wàláì wọ́n rán mi lọ lẹ́sà ní tí mo fojú kò nínú àwọn ìtàn pè ní lẹ́sà wọ́n rán mi lẹ́wọ̀n nítorí àwọn Adeleke níwájú Ọlọ́run àtẹ̀yà mi ò jalè mi ò ṣe nǹkan kan o nítorí pé mo lọ sí Ẹdẹ náà ni ó fi dàbẹ́ ìpè ní bóyá àwọn ìlú ni o àwọn ìlú ni wọ́n rán mi lọ sí Iléṣà torí pé mi ò ṣe tìlú ẹ dákun náà báwo wá ni téèyàn jìyà tí mo jẹ ìyà tí mo fi lọ Iléṣà tí bàbá wo Olódòdẹ náà sì gbọ́ sí nígbà náà bàbá wo Olódòdẹ gbọ́ sí nígbà náà oníwájú Ọlọ́run àti èèyàn ẹ ló fi dàbẹ́ pé bóyá ń dùn mí pé èyí tẹ́ sọ wípé ní ẹ mú yà dànù kúrò lára mi pé mo ṣiṣẹ́ fún yín tẹ́ sì gbowó lọ́wọ́ mi tẹ́ gba gbogbo nǹkan lọ́wọ́ mi tẹ́ wá ṣe kéde mi ìbínú olóṣèlú kankan ẹ wo Ṣèyí Mákindé báyìí wọ̀ láìsí mọ́bí láìláìsí gbogbo wọn láìkì àti bàbá wa gbẹnu sí báyìí gbogbo wọn ni mo láìkì o wà láìsí mọ́bí láìláìsí láwa àmọ́ táwọn ti ìdílé Adeleke ṣe fún mi tó bí mi nínú náà nù pé tí àwọn bá ṣe wàhálà àjọṣe wàhálà lẹ́la kọ̀ọ̀kan ni wọ́n lulẹ̀ mo tó wá tún ṣàforítì tá a fi tọ́ jẹ́ lẹ́ẹ̀kejì síbẹ̀ àbá ṣe nǹkan sékè ìjẹ́ ń bẹ̀ ni ó ṣàjẹ́ bó ti ṣe jẹ́. ẹ kú déédéé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín ẹ̀yin ará àlámù ń kí yín o ẹ kún o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tí àfipèpín rẹ̀ sí Àríkẹ́ tó sọ nínú fídíò yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún ẹ̀yin tẹ́lẹ̀ máa sọ pé kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀ṣun bàbá tó bí màmá bàbá mi ọmọ Òṣogbo ni ṣe tí wàá rí àwọn ọmọ mi ọmọ Ìlá Ọ̀rọ̀gùn ni wọ́n Ìlá Ògbóyè àwọn ọmọ mi agboolé ọ̀dọ̀ọ̀dì ni wọ́n ti wá àwọn ọmọ amúkànnàkànnà ṣọdẹ amúṣàṣà jagun ògbóònà akáṣọ lórí jagun àrà ọ̀rìn òun làwọn ọmọ tèmi bí àwọn ọmọ mi méjèèjì so ẹ lè sọ fún mi tí ò bá kàn mí nídìílé mi ó kàn mí lọ́dọ̀ àwọn ọmọ mi àwọn ọmọ Ìlá Ọ̀rọ̀gùn làwọn ọmọ mi so mo ṣe sọ pé ẹ̀yin ará Ọ̀là ẹ kún o ẹ gbọ́ nǹkan tí ẹ̀rọ Àríkẹ́ sọ ẹ̀rọ Àríkẹ́ àfipèpín rẹ̀ sí oníbọn ẹ gbọ́ nǹkan tó sọ ìgbà tí mò ń sọ fún yín wípé táwọn pípù ìbá fún yín lẹ́ni sí the more you talk the more you implicate your party ẹ̀rọ Àríkẹ́ sọ wípé nítorí wípé òun ṣiṣẹ́ fún Adeleke lálákọ̀ọ́kọ́ wọn sọ nǹkan tóun ṣe pé téèyàn bá ṣe ń bẹ̀ ó ṣiṣẹ́ aráàlú ó ṣiṣẹ́ kìlú lè da ó wá jókòó lé pé tó o bá ṣe ń bẹ̀ téèyàn bá ṣe ń bẹ̀ ṣe bóyá kó lè jẹ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ṣé Adeleke láti wá ẹbí Adeleke láti wá clarify pé ṣé wọ́n gbowó lọ́wọ́ Àríkẹ́ àbí wọ́n fọ̀ sí ẹ pé kó ṣiṣẹ́ fáwọn ó ṣiṣẹ́ fún wọn ó wá ní ó yẹ kán sanwó fún ẹ ó yẹ kán tó bá tiẹ̀ fún ó yẹ kán dáwó ẹ padà ṣé ó yá wọn lówó ṣé wọ́n yáwó lọ́wọ́ ẹ so nítorí pé ìwọ ṣiṣẹ́ fún wọn òun expect dividend wọn fún ẹ ní nǹkan kan ló ṣe fẹ́ put live gbogbo ìlú at risk ló ṣe fẹ́ bayé odidi ìlú jẹ́ nítorí nǹkan tí wọ́n máa jẹ ló ṣe rí òtítọ́ lẹ̀ tó ní pé kí wọ́n gba ọ̀nà rọ́ nítorí nǹkan tí wọ́n máa jẹ àti àwọn ọmọ ẹ̀ o ò máì kí àwọn ayé àwọn tó kù kó bàjẹ́ kí irú ọjọ́ ọ̀la torí ọmọ Ìlá làwọn ọmọ mi nítorí irú ọjọ́ ọ̀la irú àwọn ọmọ wa ọjọ́ àwọn ọ̀la àwọn ọmọ kó bàjẹ́ nítorí nǹkan tí wọ́n máa jẹ so tó túmọ̀ sí wípé ẹgbẹ́ tí Àríkẹ́ ń represent yẹn ẹgbẹ́ yẹn ti settle Àríkẹ́ kó tó máa ṣe gbogbo wèrè tó ń ṣe tí ìbọn tó lòun nìyẹn tó bá ní access Adeleke Àríkẹ́ apá Adeleke ní bó ṣe ń lọ nígbà yẹn so ó fún wa nísìnyí ní insight wípé ẹgbẹ́ yẹn ti settle ẹ̀ wọ́n dẹ̀ ti promise ẹ̀ wípé tó bá ṣe tán tí àwọn bá win bóyá ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ló wà ní position kan tó yẹ pé wọn ti ẹ̀ deserve ẹ̀ ó lè ṣe tán kó fi irú Àríkẹ́ kó fi jẹ honourable àfi kó fi jẹ senator torí senator fádáhùn sí pẹ̀lú presentation ẹ̀ ní public yẹn kò yẹ kí èèyàn kan tó ní integrity kó ṣerú ẹ̀ nǹkan tó ṣe yẹn ara pé wọ́n kẹran mérò irú Àríkẹ́ yìí tó bá jẹ́ wípé máa yẹn àwọn tó wọlé ló wọlé torí kàn bá promise ẹ̀ àbí wọn ti fún ní fìrífìrí nǹkan tó máa ṣe fún kò ní sọ pé kí gbogbo ará ìlú káyé ará ìlú bàjẹ́ nítorí pé òun torí nǹkan tóun máa jẹ tó túmọ̀ sí pé mo sọ fún yín pé irú Àríkẹ́ sì pọ̀ nínú àwọn òṣèlú yìí ẹni tó sọ fún yín pé gbogbo àwọn tó ń pín nǹkan fún yín
tó bá ti pín fún yín tẹ́ bá jẹ́ kó wọlé irú àwọn ẹ̀yà Àríkẹ́ yìí náà máa kọ́kọ́ gbajúmọ̀ kan tó gbajúmọ̀ yín torí owó tí wọ́n fi pín nǹkan fún yín lẹ́yìn tí wọ́n bá sort irú àwọn Àríkẹ́ yìí out tán wọ́n ṣẹ̀ wá sort ara wọn out owó tí wọ́n fi pín nǹkan fún yín tó túmọ̀ sí wípé ẹ jẹ oúnjẹ wọn ẹ gba ráìsì wọn ẹ gba owó wọn tẹ́ bá wá mọ̀ pé ẹ fẹ́ lọ ṣùgbẹ́ pé nǹkan tẹ́ jẹ fẹ́ lọ pọ̀ ẹ má dìbò fún wọn torí tẹ́ bá dìbò fún wọn irú àwọn alágbàtẹrù Àríkẹ́ yìí Àríkẹ́ ti fún wa ní insight torí pé kí Àríkẹ́ tó máa ṣe Adélékè bẹ́ẹ̀ yẹn wọ́n ti promise ẹ̀ nínú ẹgbẹ́ tó wà Àríkẹ́ dẹ̀ ti fún wa ní insight wípé inú ẹgbẹ́ tó ń wà o ẹgbẹ́ kan ju ẹgbẹ́ kan lọ wọ́n ti promise ẹ̀ wọ́n ti nǹkan power ti change hands lẹ ṣe rí gbogbo nǹkan tó ń ṣe yẹn kò dẹ̀ ní dúró síbẹ̀ after tó yẹ pé wọ́n wọlé Àríkẹ́ lè di honourable mọ́ yín lórí tó túmọ̀ sí pé gbogbo ẹgbẹ́ tó bá ti wà desperate tó bá ti ń fún yín ní nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa jẹ́ kẹ́ máa gbà ṣùgbọ́n tẹ́ bá mọ̀ pé ẹ ní san padà pẹ̀lú health care sector yín ẹ ní san padà pẹ̀lú owó ògbé àwọn ọmọ yín kó lọ sókè ẹ ní san padà pẹ̀lú iná ẹ ní san padà pẹ̀lú omi ẹ ní san padà pẹ̀lú pé kẹ́ má ní access to good facilities ẹ má jẹ́ kí wọ́n wọlé ẹ gba rẹ́sí wọn ẹ gbaṣọ wọn ẹ gba oúnjẹ wọn ẹ gbowó wọn Àríkẹ́ ti jẹ́ kẹ́ mọ̀ nísìn wípé wọ́n ti settle òun ló ṣe ń ṣe gbogbo nǹkan yẹn Àríkẹ́ ti jẹ́ kẹ́ mọ̀ wípé àwọn tó ń settle wọn ọkọ̀ kí ìlú má dàrú bí Àríkẹ́ ṣe fẹ́ kí ayé Ọ̀ṣun state kó bàjẹ́ nítorí pé wọn ó fìpò òṣìṣẹ́ f'Adélékè Adélékè ò sọ̀tò wọn àtúngbà yẹn nítorí pé àwọn tó tún wá fẹ́ ṣiṣẹ́ fún sìn àwọn yẹn ó sọ pé òun níbọn wọn ò rí nǹkan kan ṣe sí ó ń pín rẹ̀ sí ó ń ṣépè wọn ò kọ́ ọ̀bẹ ó tún ti bọ́ta fún wa wá tún wá fún wa ní insight nsìn wípé kó tó lè ṣe adúrú iṣẹ́ yẹn wọ́n ti fún ní part payment wọ́n ti mobilize wọ́n ti empower ẹ̀ ó ti wá fún wa ní insight pé wọ́n ti promise àwọn yẹn ìlérí tí Adélékè ò mú ṣẹ fún owó tó sọ pé Adélékè gbà lọ́wọ́ tí ò dá padà àwọn yẹn máa san ìdọ́pọ̀ fún wọ́n dẹ̀ máa mú ìlérí yẹn ṣẹ kò wá mind kí ìgbésí ayé ìlú kó bàjẹ́ kò mind kí ọjọ́ àwọn ọ̀la ọmọ káwọn ọmọ má rí bá ti ṣe kò mind ká ọjọ́ ọ̀la àwọn ọmọ lọ kó polúkúmuṣu kò mind pé ẹni tó kàwé kó má ríṣẹ́ kò mind pé ẹni tó ṣòwò kó má ródere pàdé kò mind pé kéka àwọn èèyàn máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí kò mind pé àwọn tó ń gba pension kó má rí pension wọn gbà kò mind pé káwọn tó ṣiṣẹ́ àwọn arúgbó kó má rí good facility kí wọ́n máa kú sórí títì nítorí wípé ó ti believe pé òun ti ṣiṣẹ́ fún Adélékè ò san fún àwọn tó fẹ́ wọlé nsìn irú ẹ àwọn onírà ń he tó bá yẹ pé àwọn yẹn náà wọlé ní Ọ̀ṣun bóun ò ṣe máa kára ayé àwọn Ọ̀ṣun bàjẹ́ bẹ́ẹ̀ náà làwọn yẹn ò bá máa mind nítorí pé wọ́n á kọ́kọ́ fèsì irú Àríkẹ́ láti sort ẹ̀ out wọ́n á sort ara wọn out owó tí wọ́n ná kán tó ṣẹ̀ṣẹ̀ wá rántí ẹ̀yin aráàlú ìràlẹ̀ tó bá kù fẹ́yìn aráàlú ni this is the reason Àríkẹ́ ní case study wa sẹ́ reason tẹ́ ẹ̀ ṣe gbúdọ̀ dìbò fún àwọn tí Àríkẹ́ bá ti gbé ráìsì wọn wá bá yín fún àwọn tí Àríkẹ́ any party láyé tí Àríkẹ́ bá ṣàṣejú tẹ́ bá ti gbọ́ lẹ́nu ẹ̀ ìṣènónù Àríkẹ́ ti fún wa ní insight nǹkan tó ń ṣẹlẹ̀ nínú party ẹ̀ you have to be very careful ẹ gba rice ẹ gbòróró ẹ gba yọ̀ ẹ gba magi ẹ gbẹ̀wà ṣùgbọ́n tẹ́ ẹ bá gbà tẹ́ ẹ bá fẹ́ san padà ẹ dìbò fún wọn tẹ́ ẹ bá fẹ́ fi àwọn ọmọ yín san padà tẹ́ ẹ bá fẹ́ fi ọjọ́ ọ̀la àwọn ọmọ yín san padà tẹ́ ẹ bá fẹ́ fi future àwọn ọmọ yín san padà tẹ́ ẹ bá fẹ́ fi ilé ìwé àwọn ọmọ yín san padà tẹ́ ẹ bá fẹ́ fi káwọn ọmọ yín kọ́ kàwé kọ́ má ríṣẹ́ ṣe san padà kí irú àwọn Àbíkẹ́ yìí àwọn Àríkẹ́ yìí kọ́ máa wà nípò ọba tí wọn kò lè fìdí ìgò kọ́ ó kí àwọn ọmọ yín tó kàwé tó gboyè kí wọ́n máa ṣe ẹlẹ́yà kan máa ṣe cleaner ẹ gba ráìsì yẹn kẹ́ ẹ dìbò fún wọn ṣùgbọ́n o tẹ́ ẹ bá fẹ́ kí ayé dáadé bó ṣe dé báwọn ará Ọ̀ṣun tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ l'Abẹ́òkúta tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ní everywhere gbogbo ibi tó bá ti pín ráìsì fún yín ẹ gba ráìsì wọn bí àwọn Ọ̀ṣun ṣe ṣe yẹn ẹ jẹ́ kí àwọn oníkẹ́ ẹ dúró ara yín kọ́ lẹ ṣe fún àwọn ọmọ àti àrọ́mọdọ́mọ yín ìyà yìí tó gẹ́ Àríkẹ́ ti sọ fún wa wípé wọ́n ti promise òun wọ́n dẹ̀ ẹ ṣáà gbọ́ nǹkan tó sọ Adélékè ò pé Àríkẹ́ ló náwó f'Adélékè òun fa raṣọ Àríkẹ́ ò ṣe nítorí aráàlú ó ṣe nítorí nǹkan tó máa jẹ kò wá wà disappointed ló ṣe fẹ́ bà ti ará ìlú jẹ́ nítorí nǹkan tó máa jẹ ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí orí yín pé o ẹ káàárọ̀.